lẹ́kùrọ̀ ń fọ́ ọmọ àpamọ̀ àràlélẹ́kùrọ̀ ń dá ọmọ àwọn má pa ọmọ aláṣẹ dé ẹja lọ kó lóríire ọmọ. Abímbọ́lá Tósìn aya David ló ń sọjọ́ bí ọmọ Akínbọ̀dé òkú oríire ilé aya Christopher David Olúwaṣeun ó káre màmá Israel màmá Ìfẹ́dọ́lápọ̀ ọmọ ọlọ́jọ́ bí ẹwà rẹ̀ wúyàn ilé ọmọbìnrin tó dán láwọ̀ tí ò lẹ́jọ́ nú ìyàwó kan tí Christopher rí tẹ́ ẹ ṣaya ọmọ Samson Akínbọ̀dé àtijọ́ péjú sọdún èyí á ṣe tẹ̀mí tọkọtọmọ lọ́lá Olúwa. Abímbọ́lá tó o bá ń gbóhùn mi Christopher ló ní fèyí kì ó délédélé ọmọ aláṣẹ ló ń gbẹnu sọ ilé ọmọ lárọ̀ ọmọ Yéwá ilé ọmọ èjì ògògó ọmọ kúlódò ọmọ adìrẹ sùn wọ́n rẹ̀ pé kúkú ló kú kí wọ́n tó lọ tata ẹdìyẹ dìde ó yan fanda ìlarú ọmọ erin lónìí bú ọmọ ẹ̀fọn ló lọ́ọ̀dẹ̀ ọmọ pàkan làkan làjígbà wo ní kò yí ilé ọmọ náà roro tó jó lórí omi ọmọ àrán òṣùwọ̀n ló jẹ́ bàbá wọn kọ̀ nígbàlẹ̀ lọ́jọ́ ọjọ́ sí sábò ògògó kúlódò àrẹlé sábò ògògó kúlódò àrìbà ọmọ Akínbọ̀dé Ọlọ́run ò ní jẹ́ òkanjú kú kókó olúgbogbo tí í gbó kó pẹ́ láyé kórí jẹ́ ọ̀rọ̀ mọ́mọ́mọ́ ẹ̀ńbẹ́yìn lọ́mọ kúkan bẹ lọ́dọ̀ tí í gbórí wá omi dóbodè òde ní lẹ́yìn ẹsẹ̀ mọ́ ẹ wá wo mi afúnilẹ̀ bó ti ń gbé ní lọ ẹ̀ńbẹ́yìn lọ́mọ arùkúrùkú ọmọ arùkúrùkú rẹ̀ kọ́ ẹ̀ńbẹ́yìn náà lọ́mọ arùkúrùkú mọ́mọ́ta ẹ̀bá bá ń gbókù ìwálé ẹ̀ńbẹ́yìn lọ́mọ mọ̀rìnmọ́rìn kan ò ní tán ẹ̀yìn lọ́mọ ẹlẹ́lẹ́ kan ò lọ́lẹ̀ lágbèrè ọmọ adífá bí ẹni mùjẹ́ ọmọ agbẹ́yìn kùlé mọ iye odò tó wù ògògó tiyín ti lóhùn ò lápá kí ní ṣe tẹ́ẹ̀lì mi tẹ́ yí mi tẹ́ lóhùn ò lápá sí ọmọ náà ẹ sọ tí ijó ní gere ní gere ilé ọmọ òkú ẹ̀kọ́ ìjàkadù àkà màmá Israẹli ó jídẹrẹ́ ẹyẹ ẹ̀wọ́ àlùkò ẹyẹ òòsà ìwà pẹ̀lẹ́ ní tàbí ń bọ́lá màmá Ìfẹ́dọ́lápọ̀ kì í ṣèjàngbọ̀n ṣe mbẹ́yìn náà ni ẹ̀yin ni ẹ̀yin ni mbẹ́yìn lọmọdélé jẹ́ kú sóhun làáyó ọmọ lódò ọmọ náà tí ijó gere lórí omi ọmọ ògògó èèfà ọ̀rọ̀ ará àlárò iná gere tí ijó lórí omi Abímbọ́lá Tósìn ẹ̀kú lọ́mọdé mọ́ ṣebí larúgbó ni kúkú bàbá yín lọ ilé ọmọ ògògó èèfà ọ̀rọ̀ ìlarò ògògó ọmọ amújẹmúta mbẹ́yìn lọ́mọ amújẹmúta múra ọmọ amújàrere oko ọ̀lẹ ó bólókù á di ìyàlẹ̀ bí ó bá bólókù á fi ìyàlẹ̀ di ṣùgbọ́n oko ọmọ ẹ̀là ògókù ọmọ járelé Ọ̀yọ́ mi di méjì ọmọ ọba àtẹ̀là Ọ̀yọ́ nìyí ọmọ ọlọ́yọ̀ mọ́kọ ibú ọ̀rẹ́ nìyí ọmọ ọlọ́yẹ patia Abímbọ́lá àgbo fọwọ́ pa ó ní tiẹ̀ àdàgbà ó mu nítòsí lọ́lá Olúwa kó o pẹ́ bọ́mọ owó ti pẹ́ lé arọ́ ayé òní dé ẹ mọ́nú kólòbó bí ẹ̀kọ́ yangan kọ́ fọwọ́ pa ugbó fèrè jíjóbi màmá Israẹli ò ní kánjú kú ò ní bá wọn débùgbé ìyọnu lọ́lá Olúwa iwájú lójúgun gbé iwájú ló mọ lọ o ti sọdún èyí náà kọ́lọ́run jẹ́ kó o lè ṣèyí tó pọ̀ ṣé bọ́dọọdún làárọ̀ fún ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ bì lórí àtẹkọ́dún kó yabo fún ẹni tọkọtọmọ olólùfẹ́ rẹ̀ ọ̀wọ́n Christopher Olúwaṣe David ló ń fèyí kì ọ́ délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò ní bèjì rí ó ní àìrè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.